fún ìfaradà yóò dá ní agbára ọlọ́run ọba olódùmarè. Ojú òde sì wá o, àmì ṣàṣetì àbẹ̀ní ṣe àṣedànù. Gbogbo ìlàkàkà wa kò ní gbà sásán lórí àti gba òmìnira fún orílẹ̀-èdè Yorùbá. Òní ni ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ kẹtàlá nínú oṣù karùn-ún okòólélẹ́gbẹ̀wá ọdún àti márùn-ún. Today is Tuesday, May 13, 2025. I especially dedicate this message to the courageous and fearful trial of Professor Banji Akintoye, the Jagunmolu one of Yoruba nation, Olayomi Dr. Sunday Adebanji Igboho, and the erudite journalist Olayomi Koiki. Àwọn mẹ́ta yẹn ni mo dedicate message àárọ̀ lé lórí fún iṣẹ́ takuntakun, iṣẹ́ ìfarajì, iṣẹ́ àfojúsùn pé kí Yorùbá lápapọ̀ jákèjádò igun mẹ́rin àgbáyé, pàápàá jùlọ àwa tá a wà ní location rádaràdà tí wọ́n kó wa sí yìí, ká má gbé sínú ẹrú, kí ilẹ̀ wa má di ilẹ̀ akólélẹ́rú. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mẹ́ta gidigidi. Mo ń gbọ́ voice recording tí Koiki ṣe ní ọ̀dẹ̀ 11 ní ibi ìjẹta kọ́ni níjẹta ni. Ó dẹ̀ sọ̀rọ̀ wọ́n ní bí òwe là ń lùgbà tó ọlọ́gbọ́n ní ìjọ ọmọ nísìnyí mọ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀mí ló ní mo pè é, ẹ̀mẹ́ta ni mo pè é. Mo fẹ́ pàrọwà sí i, ṣùgbọ́n ó dá mi lójú pé ajá tó máa sọnù kò kí ń gbọ́ fèrè ọlọ́dẹ. Ọ̀pọ̀lọpọ̀ wa tàfi gbígbọ́ ṣaláìgbọ́, àti bẹ́ẹ̀ pé a ò rí nǹkan tó ń lọ tàbí nǹkan tó ń bọ̀. Gbogbo a sì ní ìgbàgbọ́ pé Nàìjíríà sì máa dáa. Èèyàn mi, ìgbàgbọ́ òfúùtù fẹ́ẹ̀tẹ̀ ẹ̀ tó bá nínú ìgbàgbọ́ yẹn náà ń pè ní vain hope. Vain ìgbàgbọ́ lórí asán, nítorí vain hope kò kí ń become realistic at the end of the day. If you have a vain hope, tó bá rò pé oòrùn yìí tàbí òṣùpá tó wò yẹn ó máa jábọ́ sílẹ̀ ìjọ kan tó wá dúró díjọ́ yẹn, vain hope ló ní, kò lè yọrí sí rere. Tó bá ní ìgbàgbọ́ pé Nàìjíríà as it is, constitutionally, politically, religiously, ethnically, and all those lelele, going further, you have a vain hope. Pẹ̀lú àwọn tó jẹ́ pé ó dàbí pé, let me say you are living a fool's paradise. Ní ìlú àwọn òmùgọ̀ tàbí òpè tàbí ọ̀pọ̀, gbogbo tó ń lọ láàrí. Unfortunately, ẹ̀wà irú èmi àtàwọn ẹgbẹ́ mi kọ̀ọ̀kan ṣàwárí òṣìṣẹ́ àwọn òríran.
ṣùgbọ́n a ríran láti inú wá táwọn ẹgbẹ́ kò sí kẹ̀kẹ́ tó lè ti ohun rere kan ò lè ti Nàìjíríà jáde mọ́ a fi sọ ilé ìlú tẹ́lẹ̀ ṣùgbọ́n èyí kan ọ̀wọ́n rí ní ọ̀dọ̀ rẹ̀ bóyá nǹkan tẹ̀ ń jẹ nínú Nàìjíríà torí ọ̀pọ̀lọpọ̀ àríjẹ nídìí màdàrú ló pọ̀ jù pàápàá jùlọ àmì fáánì I'm talking to specifically ẹ̀yin ọmọ Yorùbá kò yẹ kó dùn mí nítorí pé mo máa ń pé ọ̀pọ̀lọpọ̀ tó péré ẹ̀ ní ọmọ Yorùbá ni wọn kì í ṣe ojúlówó ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé òkúta nínú ráìsì ní nǹkan tó ṣẹlẹ̀ nìyí kò sẹ́ni tá a bí ní ìdílé rí tó jẹ́ pé bàbá àti ìyá ẹ̀ ó jẹ́ ọmọ Yorùbá ògidì àti olówó ògidì ọmọ Yorùbá àti tó máa lè tako ìjàngbara láti gba òmìnira fún ilẹ̀ wa. ẹ̀yin náà wò ẹ̀yẹ fún yín ẹ̀sánfù in 1995 megawatts and megabytes then of electricity tí Nigeria produced was 8,445 mega whatever say megabytes and megawatts now 845 sorry. Nígbà yẹn 8,445 ni wọ́n produce 5,445 that's the correct thing 5,445 now 30 years later we are producing one produced 5,801 megabytes. 30 years ago, it was 5,445 megabytes or megawatts. As at this year, it is now 5,801. Tẹ́bá yọ 445 kúrò ní 8,000. Tẹ́bá yọ 5,445. Kúrò ní 5,801 èrè ló kù sílẹ̀ ó kù 356 or so gbogbo ọdún 30 years we were only able to add 300 plus 350 plus to the megawatt tí 200 million Nigeria lò. Ẹ bá mi bèèrè lọ́wọ́ àwọn Nigerian rulers àti rulers wọn in the last 30 years how much have they budgeted into this system called electricity? Year in, year out, the budget in dollars, billions of dollars, trillions of naira. And within that 30 years, we're only able to add just 350 or thereabout megabytes of electricity in 30 years. Meanwhile, in the last 30 years, the back compare to China was 30 years ago and compared to the last 30 years ago, China was relatively an unknown and an unimportant country. Kò sẹ́ni tó ka China sí wọn kò sẹ́ni tó tiẹ̀ náà ní China báyìí 30 years ago. So also as so many countries all over the world. But 30 years later, they are doing great and incomparable. Mo ń wò òyìnbó tí máa lò bẹ́ẹ̀. Wọ́n ń gbé àwọn oríṣiríṣi nǹkan. Iṣẹ́ àgbàyanu ni wọ́n ti gbé ṣe nínú ilẹ̀ wọn. Láti 30 years ago, ẹ̀yin ọmọ Yorùbá, kí ni àǹfààní tí ìjọba in all spheres of life, federal government ni o, state government ni o,
local government ni o kí ni àǹfààní tẹ́ ẹ ti rí gbà in the last 30 years 30 years ago ẹ compare livelihood yìí pẹ̀lú what it is now in 1995 èló lẹ̀ ń ra bread èló lẹ̀ ń ra kerosene èló lẹ̀ ń ra ẹja èló lẹ̀ ń ra gàrí èló lẹ̀ ń ra sugar èló lẹ̀ ń ra rice ẹ tó bá lè lọ ṣe research kó get our facts kó bá mi jù síta torí ìkànnì èló ni ó ní bag of rice 1995 ó ní báyìí bag of gàrí ó ní báyìí ẹja tútù èlé mélòó ó ní báyìí èmi lára èló ní iṣu báwọn ó ní báyìí ẹ wá compare sí èyí tá a ra àwọn nǹkan ẹ ní nígbà tí mo máa ń travel by road nígbà tí mo sì ríran tí mo máa ń lọ láti Èkó lọ sí Ghana in the 90s tí bá kọjá sẹ́lẹ̀ tí bá fẹ́ ṣe owó Nàìjíríà sí city tí bá fún wọn ní 100 naira wọ́n á fún mi ní 1,200 sífà ní 90s nìyẹn o ní tí sọ 80s o lẹ́yìn tẹ bá dé sẹ̀lẹ̀ tẹ fẹ́ ṣe owó tẹ bá fún wọn ní 1,000 naira wọ́n á fún yín ní 300 sífà ẹgbọ́n mi lé tẹ bá fún wọn ní 1,000 naira wọ́n á fún yín ní 300 sífà meanwhile ní 90s tí mo sọ yìí tí bá fún wọn ní 1,000 naira wọ́n á fún mi ní 12,000 sífà. So ṣé ilé ayé Nàìjíríà ń dára sí àbòmúrú sí? Mo ń béèrè ní 30 years of progress or retrogress? Ṣé à ń lọ sí wà ṣé sorry má jẹun sọ ṣé à torí mi ò ń sọmọ Nàìjíríà ṣé Nàìjíríà ń tẹ̀síwájú ni àbò ń tẹ̀sẹ̀ bẹ̀? Ordinary Benin Republic owó wọn wá téèkì tí wà tó jù dá years ago in 90s 30 years ago màá gba 12,000 sífà for 1,000 naira 30 years later màá gba 300 sífà for 1,000 naira ìyẹn lè fẹ́ jókòó tì ẹ̀yin kan dé ẹ̀kú títí ẹ̀ẹ́dẹ̀ nílà káyè láti rí pé àwọn mẹ́ta tá à ń sọ̀rọ̀ ẹ̀ bàbá Akintoye Igboho ọ̀sà àti Olayomi pé àtàwọn tó wà ní ysl mo kàn focus on those things because àwọn là ń rí ojú ẹ̀ níta àwọn ló ṣàyà gbangba tó ń fara gba àwọn oríṣiríṣi ebú ìpè àti oríṣiríṣi ìwọ̀sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ yín ẹ wo bàbá Akintoye àti age 90 ẹ jọ ẹ bá mi nawọ́ sí àwọn èèyàn tó jẹ́ age 90 nílẹ̀ Nàìjíríà tí wọ́n lè ṣe nǹkan bàbá Akintoye yìí àwọn dáàdì tí ní tí ò tiẹ̀ tí wọ 60 tí ò tí wọ 70 political post ni wọ́n lé kiri ìgbà tó bá máa da nẹ́ẹ̀sì àǹsìn gbogbo yín ẹ̀ túpa ọ̀rẹ́ máa gba búrẹ́dì tààrà ní 50 naira láyé ìjọrin tààrà ní 20 naira 5 naira òun náà ta 1,000 sí ojú òde ẹ̀tì yìí and you are still believing in this horrible country called Nigeria. Nigeria is gone. You will buy bread by the end of 2027. Yes, you have bread 1,000 to 1. Ẹ máa ra bread 5,000 naira. Nítorí pé Ọlọ́run ọba Olódùmarè kò yọ́nú sí Nàìjíríà. Ẹ gbàgbé gbogbo àwọn tí o ní wọ́n fi yín jẹun ní àfẹ́rí repeatedly pẹ̀lú gbogbo àdúrà. Àwọn pásítọ̀ iye Adébóyè, àwọn pásítọ̀ Bishop Oyedepo, Kúmúyì, Chris, Adéfarasí, gbogbo wọn bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ kò yẹ káwọn àdúrà yẹn kó fi transform Nigeria to one of the greatest country in the whole world? Ọlọ́run ò lójútùú sí orí ìgbẹ́ ẹ̀ because
Ọlọ́run ò lọ́wọ́ sí formation and creation and amalgamation of Nigeria as a country. Ìjẹ́ Ọlọ́run ti dá orílẹ̀-èdè olúkàkùn jẹ́jẹ́. Ọlọ́run ò rán British pé kó lọ dà wá pọ̀. Ó dàbí ẹni tí wọ́n lọ́jà tó lọ ra ẹni kó bá wọn ra tó lọ gbé ráìsì wá. Tẹ́lẹ̀ kan wá dé pé òun fẹ́ kí ráìsì yẹn kó pọ̀ dáadáa kó wá lọ dà yanrìn sí. Nígbà tó bá dà yanrìn sí tán kó wá bẹ̀ sí ìsìn kó wá da epo pupa ó lóun fẹ́ ṣe concoction epo pupa pamọ́ ẹ̀ kó wá epo engine rẹ̀ kó fi petrol sí kó wá láà ṣe é jẹ ẹ̀yin ọmọ Yorùbá ṣé irú ẹ̀ ṣe é jẹ ipò tí Nàìjíríà wà ẹ̀. Mo tún fẹ́ fa ọ̀rọ̀ kan yọ tí mo mọ̀ pé ó kọ́mọ̀ nílẹ̀ Yorùbá pàápàá jùlọ ní ọ̀dọ̀ àwọn ọmọ àlè tí iṣu lówó àti ògidì ọmọ Yorùbá. It cut across everybody àtọba o àti ìjòyè o àti politician o gbogbo wọn lọ́rọ̀ ẹ̀ cut across mo fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ ọ̀dàlẹ̀ ọlọ̀tẹ̀ àti ọ̀tá ìlọsíwájú ọmọ orílẹ̀-èdè Yorùbá. Ṣé ẹ̀yin ọmọ Yorùbá ẹni tó bá ń dìtẹ̀ ó máa ń tẹ́gbẹ̀ ìgbẹ̀yìn ilé rẹ̀ máa ń tẹ́ wọn ojúmọ́ ó máa ń tẹ́ wọn á tẹ́ nílé wọn á tẹ́ lóko. Ẹni tó bá ń dalẹ̀ ìgbẹ̀yìn ayé ilẹ̀ máa ń dà wọ́n bẹ́ẹ̀ wọn ò kí ń rójú ráyè wọn ò kí ń gbélé ayé ṣe orin gbogbo tẹ́ ẹ bá fọwọ́ sí láàárọ̀ ẹ fọwọ́ ní ìdààmú lálẹ́ wípé ẹ ti da ilẹ̀ yẹn wá dà ní nígbà téèyàn da omi téèyàn fi ṣàwọ́ tó dànù síta. Ṣé ẹ mọ̀ pé nígbà téèyàn bá ń ṣan ọwọ́ téèyàn jẹun tó fọwọ́ omi yẹn sì yí sùn pọ̀tó omi yẹn ti gba ìdọ̀tí ó ti gba èrí yẹn ní ẹlẹ̀ dídà omi yẹn ti gbà bọ̀ omi tẹ́ fi ṣàwọ́ yẹn ó ti gbà bọ̀ ló ti dalẹ̀ àdéhùn ọ̀gbìn tẹ́ bá ti fọwọ́ yẹn tẹ́ fọṣẹ fún tẹ́ ṣubú ẹ wá da omi yẹn dà bá ṣe máa bí wọ́n ṣe ń da ìgbésí àwọn ọ̀dàlẹ̀ ó sì máa rí nìyí. Èmi ò ní sọ pé kẹ́ ẹ má kọ̀ọ̀tínù láti máa dalẹ̀ ṣùgbọ́n ẹ máa dalẹ̀ kò ní dalẹ̀ kò sí bó ṣe lè lówó tó kò sí bó ṣe lè ní òkìkí tó kò sí bó ṣe lè ní ipò tó ìgbẹ̀yìn ẹ ìrádìrà rẹ́dẹ̀rẹ̀dẹ̀ ló máa ń gbẹ̀yìn irú àwọn bẹ́ẹ̀ nítorí pé Ọlọ́run ọba Olódùmarè alálẹ̀ àwọn alálẹ̀ wọn kì í ní lójútò sí nǹkan bẹ́ẹ̀. Ẹ má ti tó bá ti dalẹ̀ tó ti ń dìtẹ̀ ẹ̀tẹ́ ló máa ń gbẹ̀yìn wọn wọ́n á tẹ́ wọ́n á tún tẹ̀ wọn ò kì í ṣàṣeyọrí tí wọ́n bá mú jẹ ìrandíran wọn kì í mú nǹkan bẹ́ẹ̀ jẹ wọn ò ní bọ́ nínú ẹ̀ láéláé ìrandíran wọn máa ń ráre ní àwọn máa fi orúkọ wọn pè tán ṣèbí fámìlì agbájá báyìí bàbá ẹ̀kọ́ ni ẹni báyìí láyé lọ́yìn àwọn ọmọ ṣe ògbọ́n ṣe rí iṣẹ́ èso tí bàbá wọn ti gbìn àti ìyá wọn tí wọn ò ráyè ká nígbà tí wọ́n wà ní orílẹ̀-èdè ayé èso ọ̀tẹ̀ tí wọ́n ti gbìn á wá so àwọn ọmọ yẹn á bẹ̀ sí jẹ́ ìgbé sọ pé bàbá ló gbé èso àwọn ọmọ ló bẹ̀ sí jẹ́ ẹ̀yìn bẹ̀ sí ká wọn ẹ̀yin tẹ́ bá ń dalẹ̀ ẹ lọ gbọ́ dáadáa mo fẹ́ kẹ́ ẹ bá mi ju audio recording everywhere so that àwọn ọ̀dàlẹ̀ lè mọ̀ àwọn tó ń dìtẹ̀ bàbá Akintoye tó ń dìtẹ̀ Igboho tó ń dìtẹ̀ Olayomi Koiki nígbà tó máa ń tẹ̀lé nínú ìgbàgbọ́ fún yín àwọn tẹ́ ń dìtẹ̀ wọ́n á rí ní gbèsè torí àwọn ló máa lékè nítorí pé wọ́n fi òtítọ́ ọ̀hún jìyà yìí òtítọ́ ọ̀hún àti òkodoro àti àìní iyèméjì bàbá Akintoye fi dúró lórí ìjàgbara yìí bẹ́ẹ̀ náà ni Igboho kò sí ọfà kò sí ìbọn kò sí àpèpà kò sí àgbélépọ̀tà kò sí ìkankan tí ẹ lè ṣe sí àwọn mẹ́ta yìí tó máa ràn wọ́n tó máa mú wọn bàjẹ́ kàkà kó tó bẹ́ẹ̀ bá ti ń ṣe ara ilẹ̀ yóò máa padà sí ẹ̀yìn ọ̀dàlẹ̀ ẹ̀yìn ọlọ́tẹ̀ ẹ jáwọ́ nínú ọ̀tẹ̀ kò pé èyí ẹ̀yìn ọmọ Yorùbá ẹ jáwọ́ nínú ìwà ìbàjẹ́ ẹ jáwọ́ nínú lórí bíi
ǹjẹ́ ẹ̀ bá lè ṣe tẹ́ bá mọ̀ kẹ́ ẹ̀ faramáyò ẹ dúró lórí ẹsẹ̀ yìí ẹ má dàkí ní ìlú ẹ lè dàrú ṣẹ́ni bí Fáráò ṣe ṣe ó ta gbogbo ọgbọ́n àti òye àti ìmọ̀ rẹ̀ ó pàpà ṣègbè nítorí pé àwọn tó ń dalẹ̀ yẹn dára ọmọ Ísírẹ́lì tó kò nílẹ̀ Egypt tá ń dalẹ̀ Mósè tá ń bínú Mósè tá ń sọ pé ṣé ìwọ nìkan ìbọ́lọ̀ náà ń lò wá ìbáwọ̀ àwa náà lè sọ̀rọ̀ ìbáwọ̀ àwa náà lè ṣe ilẹ̀ lanu gbé wọn ní ọjọ́ tí òbí tí í ṣe ọjọ́ kẹtàlá nínú oṣù karùn-ún ọjọ́ ìṣẹ́gun ọlọ́run ọba olódùmarè tí ó dá ọlọ́run ó ti fún bàbá Akintoye Ìgbòho Òòṣà àti Ọláyọmí Koiki ó ti fún wọn ní ìṣẹ́gun lórí gbogbo àwọn ọ̀tá ìdí tí mo fi jáde lọ́jọ́ òní ìṣẹ́gun ti jẹ́ tiwọn kò sí bí ọ̀tá náà ṣe lè lágbára tó àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ṣẹ́gun Mósè àti Áárónì àwọn méjì yẹn wọ́n dìde ọlọ́run sì fún wọn níṣẹ́gun lórí Fáráò gbogbo àwọn ọ̀tá tó gbé tó dìde ọ̀tẹ̀ mọ́ Mósè ọlọ́run ṣẹ́gun fún wọn agbára ìṣẹ́gun yẹn ó ti wà lórí Prof. Adebanji Akintoye ó ti wà lórí Ìgbòho Òòṣà ó ti wà lórí Ọláyọmí Koiki àti gbogbo àwọn tó jẹ́ ojúlówó tí wọ́n ń ṣe àgàbàgebè nínú YSDF tí ṣe pé wọ́n kàn wá láti nítorí pòsíṣàn tí wọ́n fẹ́ ni wọ́n ṣe darapọ̀ mọ́ wọn àwọn tó ń dìde lórí òtítọ́ ìṣẹ́gun ajẹ́sí wọn. ẹ̀yin ọmọ ọba jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ̀yin ojúlówó àti olùjọba Yorùbá ẹ fọkàn yín balẹ̀ ìṣẹ́gun ní tiwa a ó ṣẹ́gun á jà ọ̀gá yìí àti ìjà yìí wọ́n ní ọgbọ́n ju agbára lọ àwọn ọ̀tá lè kó oríṣiríṣi ohun ìjà ogun àti tó ń fò lófúfò àti tó rìn ní omi kán kó mara kán dì ara kán dì bí Gòláyà ṣe lágbára tó ó ṣe ní gbogbo ìhàmọ́ra ogun tó tí ọ̀kọ̀ àti àdáwọ̀ rẹ̀ tó fẹ́ gùn tó 1 mile síbẹ̀ náà David ó borí Gòláyà gbàrà tí Gòláyà tó bọ́ lulẹ̀ bá gbogbo àwọn ogun Fílísítì wọn tó ká pẹ́ báyìí gbogbo àwọn ọmọ ogun ọ̀tá àwọn ọ̀tá wa tí ó ń gbèmọ̀ lọ́sàn-án lóru tí wọ́n sọ̀rọ̀ àwọn gbogbo igbó wa igbó ibi tán wà ní alẹ́ àgbo iná máa wọn wọ́n máa fúnra wọn jẹ ni wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn mi ì tí ì jẹun ata mi ì tí ì jẹun epo mi ì tí ì jẹun mi ì dẹ̀ tí ì mú omi mo ṣe bá yín sọ̀rọ̀ gbogbo ẹ̀yin ọ̀tá Yorùbá gbogbo ẹ̀yin Fúlàní ìbáṣinú gọ́ọ̀mẹ̀ntì ẹ̀wà ìbáṣinú minister of defence ní ibikíbi tẹ wà ẹ̀ ń sọ́pọ̀tì ìgbà ìbàjẹ́ tó fẹ́ pẹ́ ń lẹ wà lẹ́yìn Boko Haram tẹ wà lẹ́yìn terrorist tẹ wà lẹ́yìn bandit tẹ wà lẹ́yìn islam tẹ ń sponsor wọn gbogbo yín pátápátá ẹ̀ ní fi ọwọ́ gbélé ayé sí wọn rere mọ́ gbogbo ọwọ́ tẹ fi ń ṣèkànnì á bẹ̀rẹ̀ sí di ohun ìbànújẹ́ fún yín ẹsẹ̀ tẹ fi ń rìn lọ tẹ fi ń rìn bọ̀ tẹ fi ń rìn á bẹ̀rẹ̀ sí ẹsẹ̀ yẹn á wá bẹ̀rẹ̀ sí tako yín ẹ̀ ní fi ẹsẹ̀ yẹn ẹ̀ ní fi rìn ìrìn tó dáa mọ́ ẹsẹ̀ yìí ò ní support ń fún rere nítorí pé ẹ̀ kì í ṣe èèyàn rere ẹ̀yin jókòó sẹ́rù pé wà nínú ọlá yín ẹ̀ ń àwọn èèyàn ká lọ máa pààyàn ká máa gé èèyàn lọ́wọ́ ká máa gé àwọn èèyàn lẹ́sẹ̀ káwọn èèyàn máa gbára sọ torí jẹ́ kí wọn ò ṣe àlọ́kó 70 million kàmú bag of garri bag of rice adìyẹ tí wọ́n ti yàngbẹ́ dáadáa láti kó mìíràn ṣé ẹ̀yin ọmọ Yorùbá ṣé ìlú kẹfẹ́ wà ní for life you think this thing can stop you think this banditry can stop you still ṣe rò pé kidnapping máa stop nínú Nàìjíríà láti ìgbà tí wọ́n ti ń ṣe in the last 10 years ṣó túbọ̀ ń dá sí ní àwọn burú sí ẹjọ́ láti ìgbà tí President Bola Ahmed Tinubu ẹ̀jẹ̀ pè ní ọmọ yín kankan tó tó wà ǹjẹ́ ẹgbọ́ kó sọ̀rọ̀ ǹjẹ́ kí ẹgbọ́ for 1 day kó speak out kó make broadcast nationwide kó sọ̀rọ̀ nípa Fúlàní bandits àwọn Fúlàní kìláàsì kó sọ̀rọ̀ nípa pé ó tó kẹ́ òní sọ nítorí pé ọ̀gá Tinubu Sultan of Sokoto olùkẹ́ ibẹ̀ ló ti ń gbà ní tí bàbá yẹn bá ti ní kó sọ ló gbọ́dọ̀ sọ
tí wàá fẹ́ lọ sí anywhere àkọ́kọ́ gbàṣẹ lọ́wọ́ Sultan of Sokoto nígbà tí yẹn bá fún láṣẹ tó bá fún láyè ló tó máa lọ. Ọmọ Yorùbá ẹ dìde ẹ kúrò nínú òṣì ò dáa nínú ilé pákó, òṣì ò dáa nínú ilé ahéré, nítorí tá a bá juná sí kíá ló máa jó. Fúlàní ò bá yín ṣeré ọwọ́, ẹ jẹ́ ká lọ gbà ní bàbá Akintoye, Igboho, Olayomi, Koiki àtàwọn wáìlẹ̀ ká sowọ́pọ̀ pẹ̀lú wọn. Whatever we have, let us use it to support this campaign. They need money, not personally. Láti jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Nígbà táwọn bá ń dismanra sophisticated weapon, anyway, èmi ò máa gbẹ́kẹ̀lé weapon, human weapon. I believe that there is what we call supernatural weapon. Ọlọ́run dẹ̀ máa pèsè, ẹlẹ́dàá pèsè, alálẹ̀ àfihàn tíìkì. Bàbá Akintoye, Igboho, Olayomi, Koiki á tì wọ́n àmọ̀rè ìṣẹ́gun. Ayé ò ní ìdí wọn. Bàbá, ayé ò ní ní gbèsè. Ẹ̀mí tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ̀mí rìn ju ẹ̀mí pọ̀. Gbogbo ọ̀fọ̀ ọ̀tá tó bá ta sí ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn back to sender. Gbogbo ìpè àti ohunkóhun tó wù kán sọ, nǹkan tó wù kán tọ́lá, wá ṣe ń tọ́lá báyìí, tá bá fi ń gbé ilé yẹn mi ní nǹkan tọ́lá yẹn tí ìtọ́ ẹ̀ omi ẹ̀ bá ti ń gbé wọ inú ẹ̀mí ìbò wọn, ó padà sára wọn. Ẹnikẹ́ni èèyàn kéèyàn, ìbájọkùnrin, ìbájọbìnrin, ìbájọmọdé, ìbájẹ́ politician, ìbájẹ́ ẹni tó wà ní ipò tó tóbi jù gbogbo Nàìjíríà àtàwọn tó sọ báyìí wọn ká ni wọ́n gbé ìgbésẹ̀ láti dojú ìrìn àjò irú. Ojú ayé wọn ló máa dàrú, gbogbo ìgbésí ayé àwọn bẹ́ẹ̀ máa dàrú, máa ṣègbè ni. Nítorí pé èyí awífọ́mọ lọ́gbọ́n ń gbọ́ náà. Mo ti sọ èyí náà, Ọlọ́run ti fàṣẹ sí, Èdùmàrè ti fi àṣẹ sí, ẹlẹ́dàá ti fi àṣẹ sí, alálẹ̀ ti fi àṣẹ sí. A gbọ́dọ̀ kú olóko ẹrú, a gbọ́dọ̀ kú ní oko ẹrú. Èmi ò jà fún ara mi mọ́, nítorí pé bí mo ṣe wà, I am 73 years old. Mi ò dẹ̀ ríran, kò sí tí mo kí, kò sí àǹfààní tí ó wà rí jẹ nínú Nàìjíríà láti jọ tí mo ti gbọ́njú. Àgbáyé Awólọ́wọ̀ ìkàlẹ̀ mi ti jẹ ẹ̀kọ́ ọ̀fẹ́. Ọmọ Yorùbá ṣe ẹ̀fẹ́ tó dára ni. Wọ́n ní ẹnìkan ló kọ́ lórí ẹ má fọ̀tẹ̀ bà ohun tó dára jẹ́. Ẹ má jẹ́ ká fi ọ̀tẹ̀ bà ohun tó dára jẹ́. Ọ̀tẹ̀ máa ń tẹ̀yàn, ó máa ń tẹ̀yàn, ó dẹ̀ máa ń tẹ̀yàn rẹ̀. Mo ti sọ lẹ́ẹ̀kan. Èmi lọ sí school ọ̀fẹ́. I went to teacher training, free. Divisional Teacher Training College, Ado-Ekiti, àwa ni first set ibẹ̀. From 1975 to 1977, wọ́n ti sọ̀dọ̀ unity school, wọ́n ti mess up gbogbo ẹ̀sìn. Nígbà tí mi wà school, ohun gbogbo tí a ọ̀fẹ́ free. A kì í sanwó school, a kì í sanwó ìwé, wọ́n máa fún wa ní ìwé free permanently. Kì í pé a máa ta tá a máa dá padà. Àwọn máa ń fún wa gbogbo ìwé tá a lè ìwọ geography, ìwọ ní history, ìwọ ní biology, ìwọ ní physics, ìwọ ní science, ìwọ gbogbo ẹ̀ pátá free ni. Kí wọ́n sọ free. Oúnjẹ mẹ́ta òǹgbà la máa ń jẹ ọ̀fẹ́ ni. Church wear complete, bùbá sọ̀rọ̀ àti àgbádá ọ̀fẹ́ ni. Táwọn obìnrin ìró bùbá àti ìjìnlẹ̀ ọ̀fẹ́ ni. Wọ́n á wọ̀n wá, wọ́n á take measurement. Sport wear ọ̀fẹ́ ni. Everything that we need from A to Z to get it free. Bàbá rẹ̀ wọ́n tún wá fún wa ní what we call allowance. Ẹ mọ̀ ní allowance kan fún wa lóṣù. 8 naira. Mi sọ pé 8 o, 8 single 8 naira yẹn wá dàbí 80,000 naira sí. A máa ń pè ní level 8. Every month na máa ń fún wa. Voice record, screen off. Every month ni wọ́n fún wa. Àádẹ́ ìgbà tí bá jáde lọ máa lọ ra a dozen of geisha
dozen, one dozen is 1 naira. Dozen kan 1 naira. Ṣé tó tẹ̀ jẹ́ 70 or 75 kobo lára ọ̀ní dozen kan gbà inú 8 naira. Ara gàrí. Àwa tábà kì í jẹ oúnjẹ bóyá ẹ̀wà oníkòkòrò gbà yẹn. Ara oúnjẹ sílé. Ara because boarding house mo wà. Irú ní boarding táwa yẹn ọ̀fẹ́ la àsanwó boarding. Everything was free. Kẹ́yìn ò fẹ́ rú ẹ̀yìn ọmọ Yorùbá. You don't like it. You don't want that kind of life. My first car, my first bike, you tell ra ọ̀kadà ní almost 2 million, 3 million. I bought my brand new ọ̀kadà 1979, 550 naira Tiaroba Kawasaki 100. OD 9740D mo lọ gba numbers. Mo gùn wá láti Ìbàdàn wá sóńdò wá gba numbers. OD 9740D. My first home use car, company Itafilo. I bought it in 1982. Passat GLS OY 844N. OY 844N. Passat Sky Blue. I bought it for 700 naira, not 7,000 naira, not 700,000. 700 naira. Mọ́tò tó ń rìn mo wà ní tí mo ti rà mo lọ rà ní olómi ń bà àdúgbò kan ló débẹ̀ mo tiẹ̀ wà mọ́tò mi dé ní ó lè tì tí ó sì lẹ́yìn kò ní extra táyà àtijọ́. Nígbà tí mo wà nígbà tí 1982 tẹ́ bá fẹ́ travel lọ abroad from Nigeria to London is 230 naira return ticket. The exchange rate at that time I think was around 75 kobo, not 75 naira, 75 kobo to 1 naira. Ṣé ẹ fẹ́ rú ayé yẹn mọ́ ni? Now you are exchanging $1 for 1,700 naira. Ṣó bójú mọ́ ẹ̀yàn ọmọ Yorùbá? Ẹ dẹ̀ sì ń dìtẹ̀, ẹ sì jù wá lórí ọ̀tẹ̀ dídì. Kí lẹ fẹ́ gbà sí? Bẹ́ẹ̀ ṣe dìtẹ̀ máa wó lọ́wọ́ títí nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá yìí náà. Ẹ̀yin ọmọ Yorùbá yìí náà lè kó pàpamọ́ tẹ̀sọ̀wọ́pọ̀ pẹ̀lú ìjọba Ọbásanjọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n lọ pa Bọ́lá Ìgè mọ́lẹ̀. Àwọn ọmọ Yorùbá ló wà nídìí ẹ̀. Àwọn ọmọ Yorùbá ló wà nídìí ọ̀rọ̀ MK Abiola. Ẹ̀yin ọmọ Yorùbá yìí kí lẹ fẹ́ àtijọ́ tẹ tí ń ṣe ọ̀tẹ̀ ṣó pè yín. Ẹ jábọ́ nínú àti òjò, ẹ jẹ́ ká dá omi láta náà, ẹ sowọ́pọ̀ mọ́ Ọlọ́run ń wò yín o. Ẹ lè rò bẹ́ẹ̀ níbọ̀dì òṣèlú yín tẹ́ bá ń ṣiṣẹ́ ibi yín, Ọlọ́run ń wò yín, nígbìmọ̀ yín wò yín, ẹlẹ́dàá ọ̀run ayé ó ń wò yín, dẹ̀ ní sáré fún yín. Ibi ẹ̀yin tẹ́ bá ń ṣe ibi lẹ máa ká at the end of the day. Bẹ́ẹ̀ lè gbin ẹ̀bà kẹ́lẹ́ fẹ́ káàpù. Possible títẹ bá ti gbè ó lẹ màmá ká èmi mà sọ tèmi o. Bàbá Akintoye finally ẹ̀yin mo fẹ́ rọ̀ Igboho Òòṣà àti Olayomi Koiki ẹni tẹ́ ń bá náà jà ẹ má wo ariwo ọjà ṣé láwọn ọlọ́tẹ̀ yẹn ariwo ọjà ni wọ́n àwa ojúlówó àti òbí ọmọ nígbà we are solidly behind you 100%. Let me say 350 billion trillion percent àwa lẹ́yìn èmi gẹ́gẹ́ bí ẹnìkan àfi ikú nìkan ló lè já mi gbà kó lẹ́yìn bàbá Akintoye. Ikú ló máa já mi gbà kó nínú ìgbàjàgbara tí n bá sì wà tí mo sì ń mí mo dúró digbí lórí ìjàgbara àti gba òmìnira fúnlẹ̀ Yorùbá nítorí mo mọ rírì mo mọ àwọn nǹkan mèremère tá a máa fi ṣe tá a bá wà ní òmìnira. Ẹ̀yin ò fẹ́ ṣùgbọ́n àwa fẹ́ ṣé láwa tá a fẹ́ yìí Ọlọ́run á lè ṣe fún wa á lè gbà. Bàbá ẹ kú iṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run àlọ́rọ̀ ẹ̀mí yín. Igboho dúpẹ́ ọmọ ìyá mi akíkanjú ọmọkùnrin dúpẹ́ ló dáa fún ọ. Olayomi Koiki ò ní fi ẹ̀mí ò ní fi ìyàwó ẹ̀ lórí fọ́ọ̀mù. Gbogbo yín tí mo dá pẹ̀lú mẹ́ta kò sí kankan ní yín tó máa fẹ̀mí yín di ìjà padà. Kò sí kankan ní yín tó máa fọmọ yín di àtọmọmọ yín ibi tí wọ́n bá ire àti àánú yóò máa tẹ̀lé gbogbo yín lẹ́yìn ní ọjọ́ ayé yín gbogbo. Ẹ̀yin yóò sì máa gbé ẹ̀ máa yan ẹ̀ máa rìn nínú ọlá nínú ògo nínú ayọ̀ nínú ẹ̀yẹ Ọlọ́run ọba olóògbé títí láti àti láìláì nítorí finally ẹ̀yàn ọmọ Yorùbá rally bọ̀ super
mega rally. Ẹ má jáde lógún, ẹ má jáde lọ́gbọ̀n, ẹ jáde ní hundreds of thousands. Let us flood. Ṣé ẹ máa rí nǹkan ṣe ní 2012 ní ṣé lockdown Nigeria ní àti pé ìlú ẹ̀ kẹ̀yẹ ká this time around ó wá tún dùn yẹn lọ massively all over every state in Southwest. Ẹ jáde, ẹ tún jáde, ẹ jẹ́ ká ṣe ká gba ìlú wa once and for all. Tá a bá ṣe àṣeyọrí ló máa jẹ́ fún wa. Ẹ má jẹ́ kẹ́rù pẹ̀lẹ́kẹ́ nínú wa. A lè ṣe é. Ṣé wọ́n fẹ́ pa mílíọ̀nù tán ni? Mélòó náà fẹ́ pa? Mélòó? Àwọn Boko Haram ni wọn ò tí ì rí wọn pa. ISWAP ni wọn ò rí wọn pa. Ṣé àwa náà fẹ́ kọjú ìjà sí? Kò possible nítorí àwa ò gbé ìbọn. Àwọn ń ṣe Boko Haram, àwọn ń ṣe Fúlàní herders, àwọn panápaná. Ṣé ẹ rí ìbọn nínú rálì wa? Ìyẹn la máa fi ṣẹ́gun wọn. Nítorí pé àgbébọn, àgbé àdá. Àwa ń claim what is our right ni. So ẹ má bẹ̀rù. Kò sẹ́ni tó máa gbébọn, kò sí ìjọba Tinubu òní, kò tó bẹ́ẹ̀. Mo ṣàlẹ́yẹ kò tó bẹ́ẹ̀ kọ́ ní àwọn sójà ká lọ máa pa wọn. A ṣàlàyé bó ṣe jẹ́ nígbà tí wíwà láyé ọ̀gbẹ́ ibi Buhari kò mọ̀ jáde tí ká lọ pa wá gbàdá sí rárá bí kò gbogbo àgbáyé rẹ̀ wọ́n á máa rí èèyàn tí Tinubu jẹ́. So ẹ jẹ́ ká jáde ká tún jáde ká tún yàyà tí báwo bá ti gbìyànjú instruction láìpẹ́ láì jìnnà àṣẹ yẹn máa jáde. Ẹ má bẹ̀rù. We are not cowards. We are not. We are brave. We are bold people, courageous people. Be courageous and be bold. Come out in your numbers. Come out in your millions. Everywhere. Let's close down the whole place. That's my advice. And I pray you ẹjọ́ bá létí kó gbọ́ nǹkan tí ẹ̀mí sọ fún ìgbàlà ẹ̀mí tiẹ̀, ìyàwó ẹ̀, tọkọ ẹ̀, tí àwọn ọmọ ẹ̀ àti ìrìnàjò tó ń bọ̀ láti sọ ilé ẹ̀ káàrọ̀ ẹ̀ kò dùnmọ́. Ẹ má bínú pé ọ̀rọ̀ pípọ̀ láàárọ̀ ṣe máa pé kì í ṣe ojoojúmọ́ mo mú wá. Ẹ̀kọ́ kan tí ẹ̀mí yẹn bá ti sọ sí mi lọ́kàn máa ń jáde. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ bá mi kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn kan gbọ́ gbogbo tá à ń sọ yìí. Níbikíbi ẹ̀yin tẹ́ bá gba ẹ bá ń kọ́ ẹ sẹ́yẹ̀ sí èèyàn mẹ́wàá tó bá tún gbọ́ kó náà tún sẹ́yẹ̀ sí èèyàn mẹ́wàá kó lè kárí gbogbo orílẹ̀-èdè Yorùbá lápapọ̀. Ẹ ṣé ojú òní tí yín òkè yín ẹ káàárọ̀ ó dàbọ̀ ó dìbò. Yorùbá tó bá kọ̀ lọ́la tó kọ̀ lólu fíran kọ̀dọ̀rọ̀ sí ajínigbọ̀nsẹ̀ ní ìjà ajígbọ̀n ni. Yàrá òní tó kan náà lọ́rùn ìran aládé. Ó di dandan káwa pàápàá dẹ́rù ara wa pa. Kẹ́hìn sọ̀rọ̀ sókè lálálá wípé a ò ṣe mọ́ nínú ìwọ́de làmìlaka mẹ́kàlá lè tó bọ́ dẹ̀dẹ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Ìwọ́de làmìlaka àkọ́kọ́ irú rẹ̀ nílẹ̀ Yorùbá. Táwọn akọni wa, aṣáájú wa, òun tàwọn olórí ogun wa, generals wa gbogbo ló tán wámúwámú láti ṣáájú. Wọ́n sì máa kẹ́hùn sọ̀rọ̀ sókè wípé òmìnira ilẹ̀ Yorùbá di dandan. Pẹ̀lú àwọn àkọ́jọ̀ká àlàkalẹ̀ ètò àti pèsè sílẹ̀. Tá ò lè sọ lórí afẹ́fẹ́ nítorí àwọn ṣèké ṣáájú gbogbo tó wà láàrin wa. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere àti ọmọ ìran aládé tí gbogbo wa ti jọ wá. Ó tá a fẹ́ ni pé kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lókè òkun lọ múra sílẹ̀ dé ìwọ́de làmìlaka tí ó wáyé nínú oṣù karùn-ún yìí. Ẹ jẹ́ káwa náà gbáradì láti darapọ̀ mọ́ ìwọ́de làmìlaka tó ń bọ̀ yìí. Torí tó bá di gbẹgbẹgbẹ má gbé sẹ́kùlé mi ní o. Bákan náà fún àwọn tó bá fẹ́ ràn wá lọ́wọ́ pẹ̀lú ohun kan tàbí kejì lórí ìwọ́de làmìlaka tó ń bọ̀ yìí. Ẹ lè kàn sí wa láti www.yorubanationyouth.org fún àlàyé tàbí ìbéèrè síwájú. Ẹ lè pè tàbí ká WhatsApp Prophet Ayọ̀délé Olúgbulolúwa Yorùbá Nation Youth Leader in all diaspora lórí +1-803-846-1116 tàbí Comrade Omiyan ọjọ́ Omla Yorùbá Nation Youth Leader lórí +234-717-3355 Yorùbá Nation no going back. Ìkéde ìdíje tí gbọ́yìn látọ̀ ìgbìmọ̀ tó wà fún ìpolongo Yorùbá Nation Youth lórúkọ ọ̀dọ́ Yorùbá pátápátá.